A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Lónìí ni ẹ̀ka ìgbìmọ̀ ilé-ìfowópamọ́ àgbà CBN tó ń ṣàmójútó òfin owó Monetary Policy Committee MPC parí ìpàdé ọlọ́jọ́ méjì fún oṣù kẹta ọdún 2024. Ìpàdé yìí ń sààmì ìpàdé ẹlẹ́ẹ̀kejì fún ọdún 2024 tí ó tún jẹ́ ìpàdé 294th fún CBN. Lẹ́yìn ìpàdé MPC òní ni wọ́n pinnu àti ṣe àlékún Monetary Policy Rate MPR pẹ̀lú 200 basis points bí wọ́n ṣe dìbò ṣe àlékún 200 BPS sí 24.7% látorí 22.75%. Pẹ̀lú ìgbésẹ̀ láti gbógun ti ọ̀wọ́ngógó tó ń fojoojúmọ́ lọ sókè, gómìnà ilé-ìfowópamọ́ àgbà Ọláyẹmí Kàdóso ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé wọn. Ilé-ìfowópamọ́ yìí fi cash reserve ratio wọn sílẹ̀ sí 45%. Kàdóso ní àwọn ṣe èyí kí inflation rate tí ó wà ní 31.70% nínú oṣù kejì lè wálẹ̀. Ó wá kéde wípé ìpàdé ìgbìmọ̀ mìíràn yóò wáyé ní 20 àti oṣù kọkànlélógún oṣù karùn-ún ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣìṣẹ́ Ondo State Security Network Agency tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn Corp mẹ́ta ni wọ́n ti lé dànù lẹ́nu iṣẹ́. Adarí ikọ̀ ní ìpínlẹ̀ Adótúnjí Adélẹ́yẹ ni ó ṣàlàyé wípé wọ́n lé àwọn wọ̀nyí látàrí wípé wọn kò mọ iṣẹ́ wọn níṣẹ́. Adélẹ́yẹ sọ èyí lónìí nígbà tí ó ń ṣe àfihàn àwọn afurasí tí ọwọ́ bà ní olú iléeṣẹ́ wọn ní Alágbàká ìlú Àkúrẹ́ lórí ẹ̀sùn olè àti ìdigunjalè. Ó ní wọ́n ṣe ìwádìí àwọn òṣìṣẹ́ wọn dáadáa kí wọ́n tó gbá wọn dànù. Lẹ́yìn èyí ni wọ́n á fojú winá òfin ìjọba lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkùnrin méjì kan ti dákú lẹ́yìn ìlú bẹ̀m̀bẹ́ tí àwọn ará ìlú ṣe fún wọn lórí ẹ̀sùn wípé wọ́n gbìyànjú àti jí ọkọ̀ lójúnà Stadium Ẹlẹ́kàhíà ní ìlú Port Harcourt. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Igwe Koko ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti tẹ̀síwájú wípé àwọn afurasí yìí ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn kan ní ìlú Port Harcourt. Gẹ́gẹ́ bí àlàyé Igwe Koko, ó ní ikọ̀ ọlọ́pàá fèsì sí ìpè pàjáwìrì bí wọ́n ṣe gba ẹnìkan tí àwọn afurasí olè àjọkọ̀ yìí gún lọ́bẹ. Àwọn afurasí ni wọ́n gbìyànjú àti já ọkọ̀ Toyota Corolla gbà lọ́wọ́ awakọ̀ kabúkabú Bolt lẹ́yìn tí wọ́n gún lọ́bẹ lówùúrọ̀ àná. Dẹ́rẹ́bà yìí pariwo tí ó mú kí èrò súré pé lé wọn lórí kí ọlọ́pàá tó dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lábẹ́ ọ̀mbrádà Aborigines ní ìpínlẹ̀ Ondo ti ké sí gómìnà ìpínlẹ̀ Lucky Ayédatiwa kí ó ṣe ìwádìí ikú ọ̀kan lára olùdíje du ipò gómìnà ẹgbẹ́ Dókítà Paul Akitelure olóògbé tí ó kú sí ìpínlẹ̀ Èkó lónìí ni ó ti kọ́kọ́ ké gbàjarè ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé àwọn kan ń lépa ẹ̀mí rẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní ìlú Àkúrẹ́, agbẹnusọ fún àwọn àgbààgbà Ambassador Ṣọlá Ìjì fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ikú dókítà. Akitelure ni ó ti pàṣẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ọládàpọ̀ ṣe ẹ̀sùn wípé ọ̀pọ̀ ìgbà ni àwọn kan ń lépa ẹ̀mí rẹ̀ lọ́nà ẹ̀yìn àti ojúkorojú, direct and indirect attempt láti dá ẹ̀mí rẹ̀ légbodò. Ó ní níṣe ni ìgbésẹ̀ yìí ń peléke sí bí ètò ìdìbò abẹ́lé ṣe ń súnmọ́lé sí oṣù tó ń bọ̀. Lẹ́yìn èyí ni ó ní òun ti fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n Ambassador Ìjì ní ìpàdé tí ó yẹ kí ó wáyé níbi tí wọn ìbá ti parí gbogbo ètò lórí àyẹ̀wò olùdíje du ipò ni wọ́n ní láti fagilé bí wọ́n ṣe gbọ́ ikú òjijì olùdíje. Wọ́n ní orúkọ Akitelure wà lára orúkọ mẹ́ta tí àwọn ìgbìmọ̀ ti fi òǹtẹ̀ lù láti díje ìdìbò abẹ́lé.
lára orúkọ ọ̀hún ni orúkọ ayédatiwa akíntẹ̀rìnwá àti olóògbé akíntẹ̀lúrẹ. Àwọn àgbààgbà ní ó yẹ kí wọ́n mú orúkọ kan nínú orúkọ mẹ́ta tí wọ́n ṣe àyẹ̀wò screening láti ọ̀dọ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́sàn-án. Ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n ṣe àgbékalẹ̀ orúkọ wọ̀nyí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbìmọ̀, Ambassador Ìjì ní ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ bí àwọn ṣe gbọ́ nípa ikú dókítà Paul Akíntẹ̀lúrẹ. Àwọn ní láti so ìpàdé rọ̀ láti dárò ẹni ire tó lọ nítorí ó sa ipá rẹ̀ sí ìdàgbàsókè ẹgbẹ́. Ó jẹ́ ènìyàn jẹ́jẹ́. Ọjọ́ mélòó sẹ́yìn ni ó sọ nípa àwọn tí ó ń lépa ẹ̀mí rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kò mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀, ṣùgbọ́n àwọn ń ké sí gómìnà kí ó bá wọn ṣe ìwádìí lórí gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ikú rẹ̀ nítorí ó jẹ́ ojúṣe gómìnà láti pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá. Ìjì fi kún un wípé Akíntẹ̀lúrẹ jẹ́ ọ̀kan nínú àwọn tí ìgbìmọ̀ bu ọwọ́ lù. Ó ṣeé ṣe kí ó jáwé olúborí nínú ìdìbò abẹ́lé. Bákan náà ni Sínátọ̀ àná Àjàyí Boroughies àti Kọmíṣánná àná fún ìpínlẹ̀ Ọ̀ṣun Honorébù Bọ́lá Ìlọ̀rí ṣe àpèjúwe olóṣèlú yìí gẹ́gẹ́ bí onítẹ̀síwájú. Wọ́n ní ó ń bá wọn pé lóòrèkóòrè, ó sì jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ ní ìpínlẹ̀ Oǹdó àti orílẹ̀-èdè lápapọ̀, tí ó ń ṣe àmójútó ọ̀rọ̀ iṣẹ́ òòjọ́ rẹ̀ àti ti ará ìlú pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti sùúrù tí ọ̀pọ̀ fi fẹ́ràn rẹ̀. Wọ́n ní àwọn ti pàdánù ènìyàn jẹ́jẹ́, àwọn yóò ṣe àfẹ́rí rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdásílẹ̀ ìwé ìròyìn Desert Herald newspaper ní ìpínlẹ̀ Kaduna, Túkọ̀ Mámù ti kọ̀wé ránṣẹ́ sí Attorney General orílẹ̀-èdè kí ó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ níbi tí ó ti tàbùkù rẹ̀ wípé ó ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú. Mámù nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin J.J. Usman fi lẹ́tà tí wọ́n kọ ní ọjọ́ 25 oṣù kẹta ọdún 2024 sí Attorney General bí wọ́n ti fún un ní ọjọ́ 7 kí ó fi kó ọ̀rọ̀ rẹ̀ jẹ kí ó má bàa lu òfin. Bí a kò bá gbàgbé wípé síwájú àkókò yìí ni ìjọba àpapọ̀ dárúkọ àwọn 15 tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú àtìlẹ́yìn owó fún ìwà àdàlúrú. Lára wọn la ti rí ènìyàn tí ó dá dúró 9 àti iléeṣẹ́ Bureau de Change 6. Agbẹjọ́rò Mámù tọ́ka wípé ìgbìmọ̀ oníṣẹ̀ríà ìjọba Nigerian Sanctions Committee kò ní àṣẹ lábẹ́ òfin láti pe Túkọ̀ Muhammed Mámù ní alátìlẹ́yìn adàlúrú, ní pàápàá jùlọ bí ó ṣe jẹ́ wípé ó ti wà nínú àhámọ́ láti ọdún 2022. Wọ́n ní àwọn mọ̀ wípé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ba orúkọ Mámù jẹ́ ni pẹ̀lú ìwà ọmọlúwàbí tí ó ti ń bá bọ̀ láti ọjọ́ pípẹ́. Fún ìdí èyí ni wọ́n ṣe pa á láṣẹ kí wọ́n kó ọ̀rọ̀ wọn jẹ, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn á ti tòfin bọ̀ nílé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ti kéde wípé lọ́la ọjọ́rú ọjọ́ 27 oṣù kẹta ọdún 2024 ni wọn yóò sin òkú àwọn ológun tí wọ́n ṣekú pa ní ìlú Okuama, ìpínlẹ̀ Delta sí ìtẹ́ òkú ìlú Abuja, National Cemetery, Abuja. Iléeṣẹ́ ológun ṣe àfihàn yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí wọ́n ti fi kún un wípé ìsìnkú yóò wáyé láago 3 ọ̀sán. Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí àlejò pàtàkì fún ayẹyẹ. Ìròyìn jábọ̀ wípé kò dín ní ológun 17 tí àwọn ọ̀dọ́ tínú ń bí ṣekú pa lórí ìjà ilẹ̀ tí ó wáyé ní Bomadi àti Okuama, ìpínlẹ̀ Delta. Ikọ̀ ológun 181 Amphibious Battalion ń fèsì sí ìpè pàjáwìrì kí wọ́n tó dènà dè wọ́n ṣekú pa wọ́n. Lẹ́yìn èyí ni ìròyìn jẹ jáde wípé iléeṣẹ́ ológun ń gbèrò àti gbẹ̀san lára ará ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, ṣùgbọ́n iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ láálé àwọn ará ìlú bí ó ti sọ wípé kò sí iye irọ́ tí wọ́n lè pa tí ó lè mú kí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
ẹgbẹ́ òṣèré ilẹ̀ nàìjíríà Actors Guild of Nigeria (AGN) ti sẹ́ àhesọ tí wọ́n ń gbépò yẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé àgbà òṣèré Zack Orji ti di olóògbé. Òwúrọ̀ yìí ni ìròyìn gbòde kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé òṣèré tí ó wà lórí àkéte àìsàn ti di olóògbé, ṣùgbọ́n ààrẹ AGN Emeka Rollas ti jáde wá rọ àwọn ará ìlú kí wọ́n má fi ọkàn sí ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀hún nítorí òṣèré yìí ṣì wà láàyè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Rollas ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Orji wà láàyè kí wọ́n má tẹ́tí sí ìròyìn aṣinilọ́kàn. Ó ní èyí ṣe àfihàn bí àwọn kan ṣe jẹ́ ẹni ibi tí wọ́n kúndùn ká máa tan ìròyìn irọ́ kiri. Èyí kò ṣe ìtẹ́wọ́gbà. Ó ní Orji kò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè láti kéde iṣẹ́ rere Ọlọ́run ní orúkọ Jésù. Láti ọdún tuntun kù ọ̀la ni Orji ti wà ní ẹ̀ka àkànṣe ilé ìwòsàn Intensive Care Unit ní ilé ìwòsàn ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.